Alẹ́ ò bá yé e, èmi ètò ààbò wọn olólùfẹ́ wọn number one crush wọn Mama Ondo of Africa Adéyọrí Rachel. Èmi ó ṣe ẹ̀kímùgún ìyá ìjàmọ̀ ọmọ Yorùbá gbogbo udẹ mọ mi àolú èmi ọmọ nùsọ ó gbà láàyè gbèsókòlá àṣà ogbó agẹmọ èdè òòṣà òkè gbọ̀ntúlà mo tútù padà wá lórí episode yìí mẹ́tọ́ fọ̀ nírú ẹ̀ ní mẹ́fọ̀ fọ̀fin the towns that we have in Ondo State. Are you ready? Ṣé o ti ready? O dà fẹ́ ń bẹ̀rù o dà kọ́ alẹ̀ write something down mo fẹ́ wo fẹ́ mọ̀ ẹ o adé adó mọ̀ I will tell you ìdí mo fi gbé náà ní èèyàn ìdí mo fi ní mi àṣà Mama Ondo of Africa yẹn náà ni mo fẹ́ continue ní mo bá ọ̀fọ̀nẹ̀fọ̀ ẹ o Ìlara Mọ̀kín wọ́n bá ọ̀fọ̀nẹ̀fọ̀ ní last episode. So Ìlara Mọ̀kín is one of the towns in Ondo State. Ìlara Mọ̀kín ibẹ̀ Elésàdé University ga àmọ́ Ìlara Olùkàn ẹ̀ ní Ondo State àmọ́ Ìfẹ́dọ̀rẹ́ ga Olùkàn ibẹ̀ ẹ̀wọ̀n pè ní Ìfẹ́dọ̀rẹ́ àmọ́ Ẹsẹ̀ Odò Ẹsẹ̀ Odò is one of the towns that we have in Ondo State. Ẹsẹ̀ Odò àwọn ìjọ ìjọ àmọ́ ọ̀rẹ́ mi yòóyí ìjọ ìjọ àwọn ibẹ̀ àwọn ọmọ àpọ́ì oyí ẹ òun Ẹsẹ̀ Odò Olùkàn yẹn oyí ẹsẹ̀ adi ní Ugbo Kingdom side ibẹ̀ náà ń ra ẹ oyí ẹ mẹ́. Another town that we have is Ibulesoro inú àwọn ibo kan ní Àkúrẹ́ orí tòsí Àkúrẹ́ ń bẹ̀ ibẹ̀ ń ra Olùkàn yẹn. Ibulesoro is another town that we have in Ondo State. We have Ìṣàrùn oríbẹ̀ adi ní Ọ̀sẹ́ àríbẹ̀ adi ní Ùdànrè bó bá fẹ́ pè Yorùbá Ìdànrè but ní Ondo Ùdànrè but in Yorùbá you can say Ìdànrè is another local government is another town in Ondo State. Ìdànrè. We have Òdìgbò àwọn sáìdì ọ̀rẹ́ òun ṣe Òdìgbò yìí Olùkàn èèyàn nínú Ondo State tó bá mọ̀ Òdìgbò adé ní Ilẹ̀ Olújì is another town in Ondo State. If you have any town that is not here that I've not mentioned, can you quickly drop the town in the comment section? Don't forget to subscribe to Mama Ondo TV and watch out for more things about Ondo State, about Ondo town. You know what I'm saying? Don't forget to subscribe. If you no subscribe, you no go see my video. I best make una subscribe. Bye.